Ẹ káàárọ̀, ẹ káàsán gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Òní ọjọ́ ìṣẹ́gun. Olúwa bá a ṣẹ́gun alárùká o. Ogun àdágbé, ogun àdáfà, Ọlọ́run lè jìnnà sí wa. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ wá nǹkan kan fìdílé tàbí kẹ fìdílé nǹkan. Ẹ jẹ́ ká jàǹfààní látara sáyẹ́ǹsì àwọn bàbá wa. Léyìí tí wọ́n ń lò láyé àtijọ́ táyé wọn fi ń gún gẹ́gẹ́. Dúkìá Ọlọ́run ni. Ọ̀yá ẹ mú gègé yín ẹ kọ ọ́ lẹ̀. Ẹ̀yọ́nú atúdè. Ẹ̀yọ́nú. Ẹlòmíì ń bẹ tó yẹ kó ti ṣoore fún ọ. Wọ́n sì ń dínà mọ́ ẹ. Ọmọ bọ́yá ọ̀rẹ́ tẹ́ǹjọ́ rìn tẹ́ǹjọ́ ń fẹ̀yìn tẹ́ǹjọ́ ń jẹun. Òun ló wà nídìí kọ́ má tètè róore rẹ̀ gbà. Bọ́ lálàmọ́jú òun ló tún rọ fún. Bọ́ fẹ́ dáwọ́lé sí òun ló tún sọ fún. Bọ́ fẹ́ rajà lókè òkun òun ló tún sọ fún. Bọ́ fẹ́ ra ilẹ̀ tó kọ òun náà ló sọ fún. Ṣàdédé ọkàn mọ̀ pé gbogbo nǹkan gidi tó fẹ́ ṣe tó bá ti kù dẹ̀dẹ̀ tó ṣú dẹ̀dẹ̀ bí òjò ọkàn bọ́ sí pàbó ni. Àmọ́ tó bá ń lo arú àwọn iṣẹ́ yìí yóò jẹ́ kí àṣírí àwọn amúniṣe ni kó máa tú. Ẹ gbọ́. Báwo ni ẹ̀yọ́nú atúdè ṣe ṣiṣẹ́? Báwo ni? Tó bá ń dáko ẹ̀yọ́nú tàbí wọ́n ń dáko atúdè, ọ̀pọ̀lọpọ̀ mọ̀ báwo ni ṣe gbà ṣiṣẹ́. Ìyá kan ní ń ti oko bọ̀. Ìtàn kékeré yìí mo fẹ́ mú wá fún ọ. Ìyá yìí wá ru ẹrù. Ọmọkùnrin kan bẹ, ó ti jáde iléèwé, kò ríṣẹ́. Ń wá ń lọ ṣe àròjẹ, ń bá wọn ro àròjẹ. Ẹ máa rójẹ alágbàṣe. Bí a bá wọn àgbẹ̀ ṣe jọ́ọ̀bù, a bá wọn kọlẹ̀, a bá wọn palẹ̀, wá ń bọ̀. Òjò sì rọ̀. Ìyá arúgbó ni. Ọmọ yìí wá rí ya, màmá ẹ gbé wá. Wọ́n ọmọ mi fílẹ̀, màmá ẹ jẹ́ ń bá yín gbé. Ọgbàgì lórí ìyá yìí. Ọba ìyá yìí gbé délé. Òjò ti pa ìyá yìí, òtútù ti mú. Tọ́ ọmọ yìí bá ìyá yìí dáná pé kí wọ́n gba òru iná sára kára wọn ó fi yọ́. Ìyá ń wò pé ọmọ mi máa lọ màmá àgbàlagbà nìyí. Ẹ mọ àwọn ilé tí máa dá tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò rí tarúgbó lérò, òun ni irú àwọn ilé bẹ́ẹ̀. Ọmọkùnrin yìí rí i pé ìyá yìí ń gbọ̀n, àgbàlagbà ni wọ́n. Nínú owó iṣẹ́ tí wọ́n fún, ó lọ ra ògì, ó ya fámásì, ó ra òògùn. Ọba ìyá yìí po ògì wá láti ilé tiwọn. Ilé ń gbọ́n ní òjìnà síbẹ̀. Ó pògì, ó tún ra mọ́ínmọ́ín sí, ó sì ro òògùn, ó gbé wá fún ìyá. Màmá, ọ̀yá ẹ sáré gbé e lura. Sọ ọmọ mi tẹ́lẹ̀ àgbàlagbà nìyí, kò dìgbà tí n bá tó mọ̀ yín ti tẹ́lẹ̀. Ìyá lóògùn, ó mu kókó, ó jẹ mọ́ínmọ́ín sí. Ìyá yìí wá rẹ́rìn músẹ́.
ọmọ yìí inú rẹ̀ ó dùn, ọkàn rẹ̀ ó balẹ̀, ń ṣàdúrà gbà fún ọmọ yìí, ń ṣàmì. Ṣé ẹ mọ ọmọ tí wọ́n kọ́, tí wọ́n fi ẹ̀kọ́ àgbà kọ́? Ó kúnlẹ̀ ń ṣàmì pé ìyá mi ẹ ṣeun, ìyá mi ẹ ṣeun. Níbo ni wọ́n ti ń bọ̀? Akàwé àríṣẹ́ níbi àròjẹ lòun lọ. Àròjẹ, àròjẹ. Ọmọ ta ni wọ́? Ó dákọ bàbá rẹ̀. Ìtàn tó gùn ni o, ń gé kúrú fún yín ni o. Ó dákọ bàbá rẹ̀. Táwa níyá rẹ̀? Ó dákọ ìyá rẹ̀. Ìyá yìí mirí, ó mirí, ó mirí, ó mirí. Ọ̀nà rẹ̀ ó sì ṣí, ọ̀nà rẹ̀ ó là. Ibi tí ń gé kúrú mọ́ nìyẹn. Nǹkan mèremère padà tẹ̀yìn rẹ̀ jáde. Wọ́n ní kò sí lọ́dọ̀ ẹnìkan, gẹ́gẹ́ bí àwọn olórin. Wọ́n ní kọ́kọ́rọ́ ayé kò sí lọ́dọ̀ ẹnìkan. Àwọn ẹ̀dá kan wá ń bẹ tó jẹ́ pé ibi tí kọ́kọ́rọ́ ògo ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà, wọ́n mọ ibi tó wà, wọ́n ó tì. Ọlọ́run ní máa ṣì. Ṣùgbọ́n Ọlọ́run tí ó ṣì yẹn, ìwọ ló rìn débẹ̀ o. Ó sáré káyé ọmọ paná ògo rẹ̀ mọ́ ọ lára. Àgbọ́, ẹ gbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì yìí ti ń kawó, èèyàn ńláńlá ni. Alóhun ò ṣe èèyàn náà, ẹnìkan ò lè mẹ́ni tí ń lépa rẹ̀. Ẹni tí ò lógo láyé èlé, ẹni ọba lógo wọn ò lé o, wọn ò lé ọ kábàkàbà. Ìtàn kọ́ la wá sọ o, a wá fún yín ní sáyẹ́ǹsì ni. Kẹ́ lè mọ pàtàkì ohun tí wọ́n ń pè ní ìdè. Ìdè, iṣẹ́ àtúndè, antibiotic ni. Kì í ṣe ohun tó jẹ́ pé ọ gbọ́dọ̀ wọ́n yàn nínú ilé. Gbogbo ìgbà ọ gbọ́dọ̀ máa wà pẹ̀lú rẹ̀ ni. Gbogbo ìgbà ni. Ọ gbọ́dọ̀ pé mo ti lò ó rí ńgbà kan. Irọ́, dandan ni ọ gbọ́dọ̀ máa lò ó ni. Iṣẹ́ àtúndè. O ní ka Psalm 109. Níbo? Jẹ́ wọ́n tàǹbà fún ọ. Ẹni tí wíkìlò bá mú lẹ́ẹ̀kan, kòkòrò àkàndùn ọwọ́, nímọ̀ ìpè ilẹ̀ máa pẹ́ tó mọ́. Ẹni tí náwó, tó bá lọ tọrọ owó lọ́wọ́ ẹni tí òrò ń jẹjẹ sùn lálẹ́ àná, yóò bẹ́ ìpè fún un pé àbọ̀ orí burúkú ni. Òun kan tó tọrọ owó lọ́wọ́ òun sóun jẹun sùn látọ̀ kórí burúkú rẹ̀ sọ́run. Yóò máa wò pé èmi tó jẹ́ pé mo máa ń fún àwọn èèyàn ní ọ̀tá òun lọ́wọ́ àdéni tí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ẹ̀ ní tọrọ jẹ o. Gbà ọmú kìíní yọ̀ ọ́dọ̀. Ẹ lọ tọ́jú èpo ọ̀bọ̀ tó jẹ́ akọ. Èyí tó bá nípọn pèkìtì dáadáa ni wọ́n ń pè lákọ. Egbò túdè lọ́pọ̀lọpọ̀. Eku asín tó pé tútù rẹ̀ ni ẹ wá. Odidi atare kan. Ọ̀gà gbígbẹ. Ewé ìkìlẹ̀ fi mí sí. Ọyẹ ìjọ pọ̀. Ìwọ tó bá jẹ́ pọ̀ ọ̀bá tí ìlú sẹ́yìn rí. Ọ kọ́kọ́ bu, o lè má bù tó bá wà lọ́wọ́ rẹ̀. Ọ kọ́kọ́ lò fún ọjọ́ 9. Sórí ẹ̀kọ́ eléwé kan tó bá rà. Lílò ẹ̀kan tó bá kọ́ lò, odidi ẹ̀kọ́ eléwé kan lọ́fọ̀ tó fi sẹ́yìn. Gbogbo ẹ̀kọ́ ló wọ́n kàn rọra bù sí ni o tó fi fọ́. Ọ bá wa máa mú látàárọ̀ dalẹ́ o. Ẹ̀kọ́ eléwé kan ló fi lò. Gbogbo ẹ̀kọ́ o. Níjọ́ mi tó bá tún lò ẹ̀kọ́ eléwé kan là máa fi lò. Sọ wá rí ìwọ tó bá tí lò ó tẹ́lẹ̀, gbìyànjú kó rí pọ́ ka ọjọ́ 9 lára rẹ̀. Àtọkùnrin àtobìnrin tí ó ka ọjọ́ 9. Ẹ̀kọ́ kan, jọ́ kan, ẹ̀kọ́ kan, jọ́ kan fún odidi ọjọ́ 9. Ìrìn àjò ayé rẹ̀ gbọ́dọ̀ nítumọ̀.
aṣínrín ni míhun ìṣẹ̀ran àmújẹ ọ̀gà ni míhun ìṣẹ̀ran àmúṣe lọ́bẹ̀. Bàbá mọ́pọ̀lọ́ tí ọjọ́ kọ̀ọ̀kan á jù lẹ́ni bí wọ́n bá pégbá pégbèje lórí ìrìn àjò ayé rẹ̀ wọ́n yọ̀ǹda rẹ̀. Ìfiṣẹ́ ìpolówó fún yín mo yọ̀ǹda ẹ̀ ni. Gbogbo mi ní nǹkan gbà. Iṣẹ́ ìbádọ́wọ́ rẹ̀ wọ́n náà má dé mọ́lẹ̀. Ẹ̀yin náà pín fáwọn èèyàn ní sàárà. Gbogbo ẹni tó bá lò kò ní gbòdì lára yín yóò jẹ fún yín. Àlùbáríkà àwọn táwa náà tara wọn jáde. Àìjúbà àfògùn sínú kù. Ẹni tó mọ nǹkan tí ò fi kára lé rẹ̀ bàbá kú èpè ni wọ́n máa gbé lórí burúkú bàbá wo dákan kó bàbá lórí burúkú kan sọ́hun járe. Kò sí oore ọwọ́ rẹ̀ kò ṣe fún wọn kó tó kú ni wọ́n fi ń pè lé lórí burúkú. Ṣùgbọ́n bàbá tó bá ṣe dáadáa wọ́n ní bàbá rẹ̀ bàbá dáadáa. Ẹ lọ ṣe. Wò mí ilé táwọn màjèṣí bá pọ̀ màjèṣí àwọn ọmọ wẹrẹ ní jẹ́bẹ́ tó jẹ́ pé ìwọ ló bí wọn. Ẹ̀kọ́ kan ti tó fáwọn ọmọ wẹrẹ ṣùgbọ́n àwọn àgbàlagbà odidi ẹ̀kọ́ kan ni. Ẹ fọ́kàn káwọn kódà ọmọ ọwọ́ ẹ fi rọ́. Ẹ̀rí tọmọ mi ọkàn máa ké látojú oorun àwọn ń fọwọ́ ra á ní èmi ló ń bí. Mú nọ́mbà yìí ó mú ọ́dọ̀. Èèyàn mẹ́rin ní nọ́mbà yìí wà fún. Ìwọ tó fẹ́ wọ yàrá àṣírí tá à ń pè ní private group 10,000 ló fi wọ̀ 10,000 sẹ̀fà ni tí ṣe dí mi. Ẹnì kejì òun lẹni tó jẹ́ pé ó fẹ́ ra ohun táǹtà bóyá tùràrí ni ìyọ́nú ni pé oríṣiríṣi wọ́n ló lè torí ẹ̀ pè mí. Ọdún mélòó? Ọdún èèyàn méjì. Èèyàn kẹta òun lẹni tó fẹ́ béèrè nípa ìrìn àjò ayé ẹ̀ owó ló fi béèrè kì í ṣọ̀fẹ́ o. Ẹlẹ́lẹ́ẹ̀kẹrin òun lẹni tó yẹ pé gbogbo iṣẹ́ ta ti fi lẹ̀ látọjọ́ tó ti pẹ́ àbọ̀ fẹ́ ṣiṣẹ́ kan kò yí ọ o sì fi àbọ̀ sí èèyàn mẹ́rin tó wà fún yẹn. Tó bá ti yẹ lórí èèyàn mẹ́rin má pe nọ́mbà mi o ìní dán lóhùn o. Ayágbà kò mọ ọ̀dọ̀ +2348032983298 +2348032983298 gbàkásí +2348133155111 +2348133155111. Tẹ́ bá ti pe nọ́mbà yìí direct tí ọlọ́mi ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà ni yín fún nọ́mbà orílẹ̀‐èdè Benin +22954651928 +22954651928 gbàkásí +22954651929 +22954651929. Ẹ̀yin tẹ́ fẹ́ ra àtúndè ní àpòrò ọ̀fà ní ìyọ́nú ni ẹ bá lórílẹ̀‐èdè Benin. Ibo lẹ ti lè bá mi lórílẹ̀‐èdè Benin. Kòtónú ni ẹ máa bọ̀ wá. Kòtẹ́ Túndé Motors bí títí ń ta mọ́tò lẹ́yìn ọjà Adégàkàn ibẹ̀ ní ọ̀dọ̀ mi. Ẹ fẹ́ rí mi ni ẹ fẹ́ ra àwọn ohun táǹtà ni ẹ̀yin ṣáà ti pè mí. Mo bá bí rí ọ̀sẹ̀ kan àbọ̀ sí ẹ̀yin ẹ pè mí. Ṣé ti gbọ́? Ẹ pè mí. Tí n bá ti wà lórílẹ̀‐èdè Benin ẹ mọ̀. Tí n bá sì ti débẹ̀ ẹ mọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní abroad America ní kankan ni tẹ́ bẹ̀ wá níṣẹ́ ẹ jọ̀ọ́ o mo ké tótó o iṣẹ́ yín ti délẹ̀ o ẹ pè mí o. Ẹ pè mí o. A gbé fún DHL tí wọ́n bá ti scale ẹ o iye tí wọ́n bá lọ́jẹ̀ mi mọ̀ ń pọ̀rọ̀ DHL o. Tí wá ní pé tẹ́ bá ti send owó sí wa iye wọ́n bá pè á sọ fún yín. Tó bá sì yàtọ̀ sí iye tí tó bá jẹ́ pé a bá yọ owó yín kù ẹ pọ̀ ọ́fíìsì wọn pé jẹ́wọ́ dí owó yín kù ẹ̀yin gan gbọ́. Àwọn kò sí ohun tó kà pẹ̀lú owó DHL o. Ìkà máa ṣẹlẹ̀ nígbà míì owó wọn máa lo òkè máa lọ lé bó ti ẹ̀ dárin kan tó lo òkè rẹ́rẹ́rẹ́ ọgá kí ló dé tá a fa ọ̀rọ̀ yẹn wọ́n sá wà sànú wọ́n nígbà dọ́là lo òkè ni torí pé ká má donírọ́ lọ́dọ̀ àwọn tí wọ́n gbéṣẹ́ fún wa kò sì jẹ́ ni ìwọ tó bá jẹ́ pé àwọn èèyàn rẹ ló wá fẹ́ bọ̀ gbà á ìwọ ló sanwó DHL kì í ṣàwákọ́ o ìwọ tó bá ìfẹ́ fún mọ́tò gbé ìwọ ló sanwó fún mọ́tò o kò sì jẹ́ nìyẹn o yóò yẹ wá o kò ní yẹ lẹ́wọ̀n tá a fẹ́ lọ́ọ́ ṣe fún wa èyí tá a fẹ́ lọ́ọ́ lè jìnnà sí wa ire o ire kàbìtì.